arákùnrin kan ni ó ti pàdánù ẹ̀mí rẹ̀ látàrí wíwá agbára ní ìpínlẹ̀ Enugu. Arákùnrin oníṣòwò kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Chikwado Eze ni ó gbẹ̀mí mì látàrí wíwá agbára pé tó bá dé ìlú òyìnbó kó lè máa rí àánú gbà lọ́wọ́ gbogbo òyìnbó. Eze ni ó ti gba ìwé ìrìnnà ilẹ̀ òkèèrè fún ìrìn àjò òwò tí ó sì lọ ṣe ètùtù lọ́dọ̀ oníṣègùn kan kí ó lè rí àánú gbà tí ó bá dé ilẹ̀ òkèèrè. Oníṣègùn sọ wípé ara ètùtù tí àwọn yóò ṣe fún ni kí àwọn orógbò mọ́lẹ̀ láàyè fún odidi wákàtí kan àti ààbọ̀ ní ọjọ́ ètùtù. Eze àti bàbá rẹ̀ dìjọ kọ̀wọ́rìn lọ sí ibi tí wọ́n ti rì í mọ́lẹ̀ láàyè fún àwọn àkókò kan. Èyí tó yẹ kí Eze ó fi ní agbára ìṣe ni ó bẹ̀rẹ̀ sí ní rẹ̀ tí òógùn sì gbó ṣìkan. Ládùúrú bí oníṣègùn náà ṣe gbìyànjú láti dá ẹ̀mí rẹ̀ padà, arákùnrin yìí kò lè fọhùn tí wọ́n sì gbé dùgbàdùgbà lọ sí ilé ìwòsàn tó súnmọ́ wọn níbi tí wọ́n ti túfọ̀ rẹ̀. Bàbá arákùnrin yìí àti oníṣègùn ni ó ti wà ní àhámọ́ àwọn ọlọ́pàá fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Ó wá pé tí àwọn ará agbègbè rẹ̀ ti sọ wípé ó ń ṣe oògùn tó léwu ni ó sọ wípé òun kò fi ipá mú ọmọ òun lọ ṣoògùn o. Ó ní Eze ti ṣètò gbogbo rẹ̀ tán kó tó sọ fún òun.